ẹ lọ jáwé akíwọ́wọ́ fún ọ̀jọ̀gbọ́n Fáṣákìn o kó jìnnà sí gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ilé-ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́jáde ilé-ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin ti pè fún kí iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ DSS pé ọ̀jọ̀gbọ́n Wálé Fáṣákìn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí pípé ara rẹ̀ ní ohun tí kò jẹ́ nínú ẹgbẹ́ náà. Eléyìí ni ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ilé-ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún, Olóyè Elijah Ọlá fi léde nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ 17 inú oṣù yìí tó tẹ iléeṣẹ́ atótó arére online TV lọ́wọ́. Gẹ́gẹ́ bí ó ti ń sọ di mímọ̀ pé àpapọ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ ọ̀hún ló ti rí gbogbo ìgbésẹ̀ ọ̀jọ̀gbọ́n Wálé Fáṣákìn bó ti ń tẹ̀síwájú láti máa pe ara rẹ̀ ní ààrẹ ẹgbẹ́ náà, tí àwọn ìgbésẹ̀ yìí sì jẹ́ ìwà ìdójútì tí ẹgbẹ́ náà kò sì ní gbà wọlé rárá, léyìí tí àwọn ìwà yìí tí ó fẹ́ ta epo sí ààlà ilé ẹ̀kọ́ ọ̀hún. Ẹgbẹ́ náà ti wá bu ẹnu àtẹ́ lu àwọn ìgbésẹ̀ yìí látọwọ́ ọ̀jọ̀gbọ́n Fáṣákìn, tí wọ́n ti ké sí àwọn tọ́rọ̀ kàn ní ilé ẹ̀kọ́ ọ̀hún láti bá wọn dá sí ọ̀rọ̀ yìí. Ẹgbẹ́ ọ̀hún kò ṣàì mẹ́nubà bí ọ̀jọ̀gbọ́n Fáṣákìn àti àwọn ìṣọmọgbé rẹ̀ bí wọ́n ti ṣe àbẹ̀wò sí ọ̀gá àgbà pátápátá fún àjọ tó ń rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè Nàìjíríà, Ìyáàfin Kẹ́mi Nàná, àti bí ó ṣe ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ májẹ̀óbàjẹ́ fún ẹgbẹ́ náà láìpẹ́ yìí, léyìí tí wọ́n ní kò ní ẹ̀tọ́ sí rárá kó yàgò fún gbogbo nǹkan tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀hún. Ẹgbẹ́ náà tún wá ṣe àfikún rẹ̀ pé láti ọdún 2021 ní sáà rẹ̀ ti tẹnubọpo látàrí ìfẹnukò ilé lórí àṣìlò ipò rẹ̀, tí ó sì jẹ́ wípé inú oṣù kẹjọ ọdún 2024 yìí ni wọ́n tó yan ìgbìmọ̀ aládarí míì lẹ́yìn ètò ìdìbò tó wáyé. Fún ìdí èyí ni ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ilé-ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin náà fi wá ké sí iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ DSS láti pè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí àwọn ìgbésẹ̀ rẹ̀ tó lè da àlàáfíà ilé ẹ̀kọ́ ọ̀hún láàmú. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online TV.